Ẹ kú dédé àsìkò yìí gbogbo tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí a gbàdúrà. Baba ayérayé nínú àwọn ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ yín fún àánú àti ojúrere tí a rí gbà. A dúpẹ́ nítorí pé ẹ jẹ́ kí a rí ọjọ́ ìṣẹ́gun kìíní nínú oṣù kẹta. A dúpẹ́ àánú ńlá ńlá yín. A dúpẹ́ tí ẹ ṣẹ́gun fún wa nílé lóko ní gbogbo ọ̀nà. Ògo ni fún orúkọ mímọ́ yín o. Ọ̀rọ̀ náà tí a gbọ́ lè ní kó ṣe ayé àti ọkàn wa níre, kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́, nítorí tí a gbàdúrà ní orúkọ Jésù Olúwa wa. Àmín, àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣí tí a tẹ olùṣọ́ àgùntàn Enoch Adeboye kọ. Ní ọjọ́ ìṣẹ́gun, ọjọ́ karùn-ún oṣù kẹta. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ pé ètò Ọlọ́run, àwọn ètò Ọlọ́run. Àkọ́sórí wa la mú nínú ìwé Jeremiah orí ìkọkàndínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkọkànlá. Jeremiah orí ìkọkàndínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkọkànlá. Nítorí èmi mọ èrò tí mo rò sí yín, ni Olúwa wí, àní èrò àlàáfíà tí kìí ṣe fún ibi, láti fún yín ní ìgbà ìkẹyìn àti ìrètí. Nígbà tí a mú Bíbélì kíkà wa nínú ìwé Genesis orí ìkẹtàdínlógójì ẹsẹ̀ ìkẹtàlélógún títí dé ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n, àti ìwé Genesis orí àádọ́ta ẹsẹ̀ ìkọkàndínlógún títí dé ẹsẹ̀ ogún. Ẹ jẹ́ ká kọ́kọ́ ka Genesis orí ìkẹtàdínlógójì ẹsẹ̀ ìkẹtàlélógún títí dé ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n, tí ó kà báyìí pé ó sì ṣe nígbà tí Jósẹ́fù dé ọ̀dọ̀ àwọn arákùnrin rẹ̀, wọ́n bọ́ ẹ̀wù Jósẹ́fù, ẹ̀wù aláràbarà aṣọ tí ó wà lára rẹ̀, wọ́n sì mú un, wọ́n sì gbé e sọ sínú ihò kan, ihò náà sì gbẹ kò ní omi. Wọ́n sì jókòó láti jẹun, wọ́n sì gbé ojú wọn sókè, wọ́n sì ń wò, sì kíyèsí ọ̀wọ́ èrò ará Ismaeli ti Gileadi ń bọ̀, tí àwọn àti ìbákasí, tí ó ru tùràrí àti ìtura àti òjìá, wọ́n mú wọn lọ sí Íjíbítì. Júdà sì wí fún àwọn arákùnrin rẹ̀ pé, èrè kí ni ó jẹ́ bí àwa bá pa arákùnrin wa tí a sì bo ẹ̀jẹ̀ rẹ̀? Ẹ wá, ẹ jẹ́ kí a tà fún àwọn ará Ismaeli, kí a sì má fi ọwọ́ kàn án, nítorí arákùnrin wa àti ará wa ní í ṣe. Àwọn arákùnrin rẹ̀ sì gba tirẹ̀. Nígbà náà ni àwọn oníṣòwò ará Mídíánì kọjá lọ, wọ́n sì fà á, wọ́n sì yọ Jósẹ́fù jáde nínú ihò, wọ́n sì ta Jósẹ́fù ní ogún owó fàdákà, wọ́n sì mú Jósẹ́fù lọ sí Íjíbítì. Nígbà tí a ó mú Bíbélì kíkà kejì nínú ìwé Genesis bákan náà, orí àádọ́ta ẹsẹ̀ ìkọkàndínlógún títí dé ẹsẹ̀ ogún. Jósẹ́fù sì wí fún wọn pé, ẹ má bẹ̀rù, èmi a wà ní ipò Ọlọ́run bí? Ṣùgbọ́n bí ó ṣe ti yín ni, ibi ni ẹ̀yin rò sí mi, ṣùgbọ́n Ọlọ́run mọ̀, ó mọ̀ ọ́n sí rere láti mú un ṣẹ, bí ó ti rí lónìí, láti gba ọ̀pọ̀lọpọ̀ ènìyàn là. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adeboye ní fún wa ní èní ọjọ́ ìṣẹ́gun. Ọlọ́run wa ní òun ní olùṣètò tó ga jùlọ. Ó máa ń wà níwájú nínú àwọn ètò rẹ̀. Nínú Bíbélì kíkà wa fún tòní, àwọn ẹ̀gbọ́n Jósẹ́fù pète láti ṣe ibi sí, ṣùgbọ́n wọn ò mọ̀ pé Ọlọ́run ti lọ ṣáájú láti lọ ṣe ètò ibi wọn gẹ́gẹ́ bí ọ̀nà láti mú àyànmọ́ rẹ̀ ṣẹ, ètò tó ga jù. A rí àpẹẹrẹ mìíràn nínú ìwé Ẹ́sítérì, níbi tí Ọlọ́run ti sọ fún Ẹ́sítérì tí ó ti di ayaba, kí Hámánì tó bẹ̀rẹ̀ sí ní pète ibi sí àwọn ọmọ Ísírẹ́lì. Ní ọ̀pọ̀ ìgbà, nígbà tí a bá rò pé àwọn nǹkan ń ṣẹlẹ̀ ní àìní ìdí kan pàtó, a kò mọ̀ pé Ọlọ́run ń bèrè ohun kan nínú àwọn ètò rẹ̀ ni. Nínú ìwé Sámúẹ́lì kìíní orí ìkẹtàdínlógún, Bíbélì sọ fún wa nípa òmìrán ńlá kan tí ó ń dẹ́rù ba ogun orílẹ̀-èdè kan ní ojú ogun fún 40 ọjọ́. Ní ìgbà náà, kò sí ẹni tó mọ̀ nípa òmìrán náà o, ṣùgbọ́n ọkùnrin kan rán ọmọ rẹ̀ ọkùnrin kí ó lọ gbé oúnjẹ lọ fún àwọn ẹ̀gbọ́n rẹ̀ tó wà lójú ogun. Dáfídì ni ọ̀dọ́mọkùnrin náà, ẹni tí Ọlọ́run ti fi àmì òróró yàn láti jẹ ọba Ísírẹ́lì tó kàn. Ṣáájú èyí, Ọlọ́run ti ṣètò fún Dáfídì láti kọ́ bí wọ́n ṣe ti ń pa òmíràn nípa rírán kìnìún
àti àmọ̀tẹ́kùn sí i fún pípa láti fi kọ́ra. Nígbà tí o bá ka ìtàn náà, ìwọ yóò gbọ́ Dáfídì tí ó sọ fún ọba nípa àwọn ìfikọ́ra tí òun ti gbà nínú igbó, èyí tí ó mú kó kojú òṣùwọ̀n láti kojú ìjà sí òmíràn náà láti pa. Àwọn Ìṣe àwọn Àpọ́stélì orí ìkẹrìndínlógún ẹsẹ̀ ìkẹsàn títí di ẹsẹ̀ ogójì, ó sọ fún wa nípa ètò Ọlọ́run mìíràn tó gbọ́. Ọlọ́run fẹ́ gba ọkàn ènìyàn kan là àti ìdílé rẹ̀, ṣùgbọ́n nítorí irú iṣẹ́ tí ọkùnrin náà ń ṣe, kò sí bí ó ṣe lè lọ sí ibi ìsọjí ìta gbangba. Gẹ́gẹ́ bí olùṣọ́ túbú, kò lè fi ẹ̀wọ̀n tó ti ń ṣiṣẹ́ sílẹ̀ torí ó ní láti bójútó àwọn ẹlẹ́wọ̀n. Nítorí náà Ọlọ́run nílò ẹni tí yóò lọ ṣẹ̀wọ̀n láti wàásù fún. Nínú ìtàn náà ìwọ yóò rí kedere bí Ọlọ́run ṣe ṣètò rẹ̀. Nínú ìran kan, ẹnìkan sọ fún Pọ́ọ̀lù, wá sí Makedonia kí o sì ràn wá lọ́wọ́. Pọ́ọ̀lù sì lọ sí Makedonia ní ìbámu pẹ̀lú ìran náà. Ó lé ẹ̀mí èṣù jáde nínú ọmọdébìnrin kan, ó sì bá ara rẹ̀ lẹ́wọ̀n nítorí ìdílé tí ó gbọ́dọ̀ gbàlà. Gbẹ́kẹ̀lé Ọlọ́run kí o sì gbọ́ràn sí èyíkéyìí ìtọ́ni tí ó bá fún ọ. Ní kété tí ó bá ti sọ fún ọ kí o lọ sí ọ̀nà ibì kan, gbọ́ràn sí o kí o lè jẹ́ ohun èlò tí yóò lò láti mú àwọn ètò rẹ̀ wá sí ìmúṣẹ. Kókó àdúrà: Baba, jọ̀wọ́ fi ètò rẹ hàn mí kí o sì ràn mí lọ́wọ́ láti rìn nínú àwọn ìrìn yẹn. Ògo ni fún orúkọ Ọlọ́run Baba. Olúwabùkọ́lá Ayako ni orúkọ mi. Nígbà tí a máa pàdé ní ọ̀la, ìpàdé wa bí oyin. Ó dàbọ̀.